Africa Content TV. ẹgbẹ́ ó tó bá sanwó fún yín ká ẹ wá ṣe ni ẹ ṣe máa tó ẹ̀yin olówó tó bá pè síbi kan jí bọ́lá ohun tó pè yín síbi àwọn sẹ́ẹ̀bọ̀ ìpè ká ẹ wá ṣe ó ní ẹ ṣe sẹ́ẹ̀bọ̀ ìpàṣọ ayé òkè ìbújẹ mọ́ Pasuma máa jẹ wá gbogbo wa ti lajú ọmọ yẹn àwọn àánúmìnà ọ̀kọ́tà ìgbà yẹn ni ẹ o. alábí ẹsẹ̀ bá a ṣe ń bọ̀ o bá a ṣe gbẹ́nu lé ọ̀rà o òkè kó kókóró bá so ibà sí owó ṣẹ̀ lákọ́kọ́ rí ní táwọn bá ní ká o bámbí mi lé èrè o ṣé òkè ẹ̀rí mọ́ nìyẹn ẹ̀wẹ̀ sẹ́bọ̀ ìdí bọ́lá mo ní kó lọ bí kúkú òkun lálábí Pasuma jẹwa ó tún mi bí ibà sí láàbàgà ó ní pé sókè láńkódò o mo ní ọlọ́jẹ́ lẹ́mọ̀ ṣọlá bàgà nínú sàárè Pasuma gòbí wọn èmi ò débi rí o sẹ́fọ̀ ìdí bóyá àwọn ọmọ bí náà mo orúkọ òkè náà ọkùnrin ọlọ́bí ọmọ yà wá nọ́mìlà kàtà òkè ọ̀rá náà rẹ̀ o òkè ọ̀rá nìyẹn o sẹ́fọ̀ ìpàṣọ ọmọ yà wá nọ́mì tó ń gbà o ìmọ̀lẹ́ tó kọ́ fújìlà kàtà bàbá ọba ìjọba. ìjọba o ìjọba o ìjọba o ìjọba o bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba ọ̀gá tiwọn ó lè yan tiwa o ìjọba o ìjọba o ìjọba o ìjọba o ìjọba o ìjọba o bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọba ọ̀gá tí wọ́n òun lè yàn tí wà o ìjọba o ìjọba o. Pàṣẹ àwọn tèmi wọ́n sábà iná sọ́pọ̀ orí tí bá ń kọ́ gbọdọ̀ lé wọ́n sọ bẹ́ẹ̀ táwọn kan bá ń tó gbọdọ̀ lé wọn. Wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tèmi sọ bẹ́ẹ̀ àwọn tèmi wí bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ mo lè bá so àwọn tèmi sọ bẹ́ẹ̀ lórí arúgbó báyìí àwọn tèmi wí bẹ́ẹ̀ ní kóòtù ọmọ ya wa nàbìlà kàtà wọ́n sọ bẹ́ẹ̀ táwọn bá ń tó kò lè rọrùn. ẹgbọ́ àti ìdè mọ́tò ṣẹ̀ṣẹ̀ pé wọ́n kúrò ní gbàjà àjọṣe súnmọ́ bí bá súnmọ́ bí ọ̀hún sábà ìdí bọ́ o a máa rí Buhari ibà àṣọká tó débí orúkọ president ẹ̀rí ọ̀la bí àṣẹ president lábàgà yóò lábúlé bí o Pasuma àjùwọ̀ wọ́n tètè máa wo sẹ́fọ̀ yìí àṣẹ Nàìjíríà president lábúlé bí àṣebí ló ti wá àṣẹ kò tiẹ̀ ṣe mọ́ láàkúnlẹ̀ ọlọ́bí bóyá torí bá a súnmọ́ ọmọ ńlá Buhari filẹ̀ ìjọba so ibẹ̀ lágbàdé bí làbàgà Paso ọmọ yà wà náà mi là kàtà ẹ̀jẹ̀ ló ṣe Pàṣẹ ẹni ṣe orí kọta o pèlè pàṣẹ ẹni ṣe ká o olóògbé tẹ̀wé ẹja o ààrẹ o. Ẹgbọ́n
mo máa lo bí ọgbọ̀n ṣáájú láti ṣe cd fún bí mo máa lo bí ọgbọ̀n ṣáájú láti ṣe fídíò cd fàdúgbò yìí tó ń láti jáde sí gbogbo nàìjíríà gbogbo ìlú ọba náà láti wò ó ẹ má disturb mi Kúnlé Lábàkà mi Àlàbí pé ẹ fẹ́ náwó kankan ibà àti àkẹ́bàjẹ́ máa pariwo. ọ̀gá yín ní sọ̀rọ̀ Kúnlé Bàásùmá Àlàbí dákẹ́ ẹ̀sìn mi jágbajàgba yẹn Àlàbí ó pírọ̀tọ̀ ibà wá síra lórí pé àní kí ni mi ní ìtumọ̀ ìyẹn. ọmọ ké òun nìkan lè yan. àní kí ni mi yahoo money. ìtumọ̀ ìyẹn. gbogbo ariwo dáńpẹ́ yẹn ẹ lágbà ń lé ní jíbọ́ra Kúnlé pírọ̀tọ̀ ìtumọ̀ ìyẹn. ó tiẹ̀ tọkọ́ la yìí ìbá sí lábàárìkà ìtumọ̀ ìyẹn. ìwọ ìlà ìwọ tó kọ́là èmi ló tún pè yẹn ó fi bọ̀dá sí abúlóṣì ni ìrírí Ajíbọ́lá ìrírí ló fẹ́ yà wà á ní bọ̀dá Ajíbọ́lá orí ẹ̀ ò pé ó fẹ́ ta orí ẹ̀ ò pé ọmọ àlè ọmọ àníní ní mìíràn ìtumọ̀ ìyẹn àṣẹ ọmọ àníkí ní ìtumọ̀ ìyẹn bàṣẹ àwọn tí ì dé àjọjẹ mẹ bọ́lá pò ní bàṣẹ bóyá green ni bóyá yellow jí bóyá black o bóyá white kò kúnlẹ̀ bóyá purple mi àbí violet jí bọ́lá o àwọn tí mọ bẹ́ẹ̀ sí ọ̀rẹ́dà yóò ẹni sùúrù fún abàṣẹ ẹ ti mọ ẹ ti pàdé wọn rí ẹ ti lọ agbó wọn rí ẹ mọ àwọn olórin tó kọrin sẹ́yìn lù. olórin tó kọrin sẹ́yìn lù ẹ létí ní abẹ́ ẹ̀fẹ̀ kọ́ kó létí ní abẹ́ kò létí kó létí ní abẹ́ kò fẹ́ kọ́. àmọ́ yín ti jọba ẹ káàbọ̀ sí ilé agbára bá ọ̀sẹ̀ kù. ẹni tó bá so ẹ káàbọ̀ sí ilé agbára bá ọ̀sẹ̀ kù. àwọn ni mo lárúkú mo ní disciples ẹ sọ fún wọn bọ́ọ̀rì mi ayé máa ṣọ̀tẹ̀ kó apá. àwọn ni mo kárí sódà sókè ló kápá. ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá bọ́ọ̀sì. ẹ̀yin dàdúgbò yìí ẹ Kúnlé Lábàkà bá sí Ojúbọ́lá ìtọ́ra ẹni lọ́kì gan ní bàṣẹ. lórí pé èmi tí mo wá ṣeré fún yín lọ́jọ́ bí mọ́mí mi àdí jábí ikú búra òkú ẹ̀ẹ́dẹ́gẹ́. ẹ̀yin dàdúgbò yìí ẹ mà ní lọ́kì gan ní ara mi ẹ mà ní lọ́kì gan Ojúbọ́lá ẹ̀yà bí ọmọ àdúgbò yìí Ojúbọ́lá ẹ mà ní lọ́kì gan ní bàṣẹ. 5th of September lọ́jọ́ bí mọ́mí mi àti ìdákúwúrẹ́ ibà sí ẹ̀ẹ́sẹ̀ àwọn ọmọ gọ́gọ́ pé Lábàkà ló wúrọ̀ tó ní. ó ní máa ń lọ́wọ́ sẹ́wọ́ ẹgbẹ́ kò ní sẹ́wọ́ sí wa. pẹ̀lú ọmọ mi ọpẹ́ mi l'Amẹ́ríkà mo the same day tí ó lòun pẹ̀lú mọ́mí mi bá so.